ẹni tó ń hùwà aburú tó ń hùwà ìkà kò lè sọ pé èṣù dáa o. ẹni tí ó ń jalè tí ọlọ́pàá tó kámú tó bẹ̀rẹ̀ sí ní fìyà jẹ kò ní sọ pé ọlọ́pàá dáa, ṣùgbọ́n ẹni tó ń jí nǹkan ẹ̀ tí ọlọ́pàá wá bá mú onítọ̀hún ni ó mọ̀ pé ọlọ́pàá èèyàn dáadáa ni. so àwọn tí wọ́n ń pè èṣù lẹ́ni ibi a jẹ́ wípé ìkà ni wọ́n, a jẹ́ wípé àwọn ni wọn ò ṣe ìfẹ́ sí ohun tí Olódùmarè ń fẹ́. Ìtàn òrìṣà, àwọn ẹni òrìṣà dá lòrìṣà. Ìtàn òrìṣà. Ẹ̀dámọ̀sọ ògo ní fọlọ́run, máa fi jó sí ìyìn Ọlọ́run wa, alààyè ni ó yìn ọ́ bó tiẹ̀. Ẹ̀dámọ̀sọ ògo ní fọlọ́run, ẹ̀dámọ̀sọ ògo ní fọlọ́run, máa fi jó sí ìyìn Ọlọ́run wa, alààyè ni ó yìn ọ́ bó tiẹ̀. Ẹ̀dámọ̀sọ ògo ní f'Olúwa. Bẹ́ẹ̀ kúkú ni eléyìí ni mo fi kí yín káàbọ̀ sórí ètò tí a sọ wípé ó jẹ́ ìtàn òrìṣà, nítorí pé Ọlọ́run ọba ló máa ń fún ẹ̀dá ṣe. Lẹ́yìn Elédùmarè kí làwọn ẹ̀dá jẹ́? A ò jẹ́ nǹkankan. Àwa ń gbà ní ìwúre wípé kí Elédùmarè kó máa fún wa ṣe, kó má jẹ́ kí a ṣìṣe. Mo kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, ẹ̀yin ẹ̀gbọ́n, ẹ̀yin àbúrò, lọ́kùnrin lóbìnrin, mo kí wa a kú àbọ̀ sórí ètò ìtàn òrìṣà. Ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ń wọlé ni àbí ẹ ṣẹ̀ ń tan ẹ̀rọ amóhùnmáwòrán yín? Ètò ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí. Orúkọ tèmi ni Ṣọlá Adé, ìyá àṣàyín náà ni ìyẹ́dowó ìyẹ́dọ́là ìyẹ́dòkìkí àfìyẹ́ṣọlá yín ọ̀kín ọlọ́jà ẹ̀yẹ. Bẹ́ẹ̀ ni atọ́kùn ètò ìtàn òrìṣà. Ẹ ti mọ̀ pé lọ́sọ̀ọ̀sẹ̀ àwọn bàbá wa la máa ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn tí wọ́n á bá wa yànnàná àwọn òrìṣà tí a bá fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. Bàbá wa ti wá wà ní orí ìjókòó, ṣùgbọ́n kó tó di wípé a lọ bá bàbá wa sọ̀rọ̀, ẹ fẹ́ gbọ́ nǹkan kan? Kí leléyìí o? Kí náà kọ sí lára? Jagunlabi ni. Ẹ fẹ́ mọ bó ṣe ń ṣiṣẹ́ tó? Bàbá wa máa bá wa yànnàná ẹ̀, ṣùgbọ́n ẹ jẹ́ ká kọ́kọ́ dókè lọ́hùn náà ká lọ gbọ́ bí ìpolówó bó ṣe rí. À ń bọ̀, a ò tí ì dé. Jagunlabi Bitters, pàǹkókù egbòogi ìbílẹ̀ tó mara gbá yagiyagi mara lé koko bí ọ̀tá. Jagunlabi Bitters. A kí yín lẹ́ẹ̀kan sí orí ètò ìtàn òrìṣà, òun ni a wà. Bàbá wa ti wà níkàlẹ̀, wọ́n á kí àwọn ará ilé kó tó di pé ètò ń tẹ̀síwájú. Bàbá wa, ẹ bá wa kí àwọn ará ilé. Ẹ kú ilé ni à ń kí ará ilé, ẹ kú ọ̀nà ni à ń kí èrò ọ̀nà. Èmi babaláwo òjíṣẹ́ Olódùmarè Ifáṣèyí Ifásanmí tí gbogbo ayé mọ̀ sí Ọba Ẹ̀là Ifá náà ni mo dé lónìí, tí mo ní kí n wá dá gbogbo ìdáhùn gbogbo ìbéèrè tí ìyá fẹ́ béèrè lọ́wọ́ wa, torí lọ́tùnlọ́tùn ni ìyá máa ń yọ sí wa. Mo mọ̀ wípé ọ̀rọ̀ ńláńlá ni wọ́n máa ń fẹ́ béèrè, nítorí pé àwọn olùgbọ́ wa, nítorí pé gbogbo ohun tí wọ́n ti ń béèrè lọ́wọ́ wọn lọ́lọ́kan òjọ̀kan látẹ̀yìnwá, wọn ó ṣe àlàyé ẹ̀ wípé láti ìlú báyìí, láti ibi báyìí, àwọn nǹkan báyìí ni wọ́n ń béèrè, wọ́n sì ń fẹ́ èsì tó yè kooro. Ìdí tí wọ́n ṣe ń pe Ọba Ẹ̀là náà nìyẹn, pé kí ó lè fi èsì tó yè kooro sí àwọn ìbéèrè náà. A sì ṣe níwúre pé ojú tẹ́ ẹ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ ẹ fi ń gbọ́ wá kò ní di. Ìyá wa náà tí wá ń béèrè, tí wọ́n jẹ́ atọ́kùn ètò ìtàn òrìṣà, wọn á pẹ́ fún wa. Àwa náà tá a wá jókòó tí a ń ṣàlàyé náà ohun tá a rí, ohun tá a mọ̀, ohun tá a kẹ́kọ̀ọ́ nípa rẹ̀, àwa náà a ó jọ pẹ́ fúnra wa lágbára Olódùmarè àṣẹ. Bàbá wa àwọn jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀, torí mo mọ̀ pé wọ́n mọ̀rọ̀ ìbéèrè dáhùn gan. Èmi dẹ̀rẹ̀ béèrè lèmi. Ṣé ti rí pé
sọ̀rọ̀sọ̀rọ̀ àti béèrè báyìí Bẹ́ẹ̀ni. àti wá papọ̀ kí ètò bẹ̀rẹ̀ ṣùgbọ́n kó tó di pé ètò bẹ̀rẹ̀ ní ṣókí bàbá wa Jagunlabi la rí kí lẹ lè bá wa sọ nípa Jagunlabi Bitters. ẹ ṣeun púpọ̀ olóòtú. Jagunlabi Bitters yìí a rí kọ́ ní ọ̀dọ̀ àwọn baba ńlá bàbá wa. So ike yìí eléyìí tí ó jẹ́ kékeré yìí a lè lò ó ní ìgbà tí a bá mọ̀ pé kò sáyè láti lo ńlá, a lè ra kékeré yìí ká lò àdèmà àríṣẹ́ lẹ́ǹkan la máa lò lágbára lọ́wọ́ Olódùmarè. téèyàn bá lò ó gbogbo ohun tó ń jẹ́ ìdọ̀tí ara tó lè má jẹ́ kì í ṣe pé ó máa mú èèyàn yàgbẹ́ burú o rárá o, gbogbo èèyàn lè fi tọ̀ dànù. Bẹ́ẹ̀ ni gbogbo ohun tó bá ń jẹ́ ìdọ̀tí ara tí ò jẹ́ kára ó jí pépé gẹ́gẹ́ bí ọlọ́mọkùnrin tàbí gẹ́gẹ́ bí ọlọ́mọbìnrin dandan ni kó kúrò. Tí ẹ̀yìn bá ń ròyàn ní kété tó bá ti lè lò ó, ẹ̀yìn náà yóò gbọ̀n dànù ni, ara ẹ̀ máa le dáradára. So àwa ní ike kéékèèké báyìí tó jẹ́ pé ìyẹn ni wọ́n mọ̀ káàkiri àgbáláyé táwọn èèyàn máa ń sábàrà jù ní orí àwọn tí wọ́n ń ta ní alágbàtà wa. So a dẹ̀ ní ike ńlá tó jẹ́ wípé àgbo bẹ́ẹ̀ ni tó jẹ́ pé àṣelágbo ọtí ni wọ́n máa ń dà sí. Àwọn mìíràn máa ń da omi sí o tó bá ti rẹ́ fún bí ọjọ́ kejì àbí ọjọ́ kẹta téèyàn bá mu short cup kan níbẹ̀ iṣẹ́ tẹ́lẹ̀ yóò ṣe òun náà yóò ṣe. Ṣùgbọ́n eléyìí bí ó ṣe wà yìí òun máa tún ara ṣe sílẹ̀. Gbogbo nǹkan ló ṣe any infection ló ń ṣiṣẹ́ fún infection gan. So gbogbo nǹkan tó bá jẹ́ pé bí ìdọ̀tí ara gbogbo ẹ̀ ni ó gbọ̀n dànù pátápátá. Ṣùgbọ́n eléyìí jẹ́ bí nǹkan tá a lè sáré ṣáná sẹ́tù. Eléyìí jẹ́ nǹkan tá a lè fi tọ́jú ẹ̀ ká pa gbogbo àrùn yẹn kú pátápátá. So ìyàtọ̀ tó wà láàrin méjèèjì nìyẹn. Ọba Ẹ̀là Tradomedical Healing Limited náà ni ó ń ṣe méjèèjì. ẹ̀yin ará ilé ẹ ti gbọ́ báyìí Jagunlabi Bitters ṣe ti rí bó bá jẹ́ lé ìlẹ́fẹ́ ẹ̀yin ẹ ṣàti pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 081-384-75132 kẹ́ ẹ sọ fún wọn pé 2.5 yìí ìlẹ́fẹ́ ìbáàtì ẹ̀jẹ̀ 10 litres wọ́n bá yín ṣe sí bẹ́ẹ̀ ni ìbàjẹ́ 50 litres bẹ́ẹ̀ ni bó ṣe gbogbo ìlú ló fẹ́ máa lò bẹ́ẹ̀ ni àwa ti lò a ti rí i pé ó ṣiṣẹ́ dáadáa àwọn bàbá mi gangan tán wà lẹ́yìn mi gan wọ́n ti ń rẹ́rìn nígbà tó gbọ́rọ̀ pé ara ọkùnrin á jí pépé wọ́n fẹ́ràn obìnrin tó. àwọn tiẹ̀ ti rí dáadáa wọ́n ti lò dáadáa. bó ṣe rí nìyẹn àwọn tí ò bá tí ì lọ́kọ lé nǹkan ṣáwọn náà lè lò. àwọn náà lè lò. bóyá bí ẹlòmíì tó jẹ́ pé wọ́n ń ṣe nǹkan oṣù. bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé ìdọ̀tí wà nínú ó máa flush ẹni tó rí pé bóyá nǹkan oṣù ń wá dáadáa tó bá ti lè rà tó lò ó nǹkan oṣù yẹn wá ṣùgbọ́n kò wá dáadáa tó bá ti lò àbí ó dúdú á clear gbogbo ẹ̀ pátápátá ẹ̀yìn dídùn gbogbo nǹkan bẹ́ẹ̀. Jagunlabi Bitters ẹ wá jẹ́ kí a lọ sórí ètò ìtàn òrìṣà bàbá wa à ń gbọ́ nípa èṣù èṣù torí ṣe rí ọ̀rọ̀ èṣù yìí Ọlọ́run kó ṣàánú wa ni ọ̀pọ̀ ló jẹ́ pé tí wọ́n bá ń sọ báyìí wọn ò tiẹ̀ ní fi orí ẹ̀ tì síbì kan ṣùgbọ́n pẹ̀lú pé ẹ̀yin tẹ́ tún ní ìmọ̀ ni mo ṣe fẹ́ ti ìbéèrè yìí sí yín kí n tún gbọ́ tẹnu yín nípa ọ̀rọ̀ èṣù àwọn ọjọ́ kan wà tí wọ́n sọ pé èṣù is not Satan àwọn kan wà wọ́n ní rárá o báwo lẹ ṣe sọ pé èṣù kìí ṣe Sátánì kò rí bẹ́ẹ̀ oníkálukú ṣà ń sọ tiẹ̀ ní ìmọ̀ye tiyín ní ìwòye tiyín kí ni à ń pè ní èṣù. ẹ ṣeun olóòtú èṣù ọ̀dàrà ó jẹ́ ìkan lára irúnmọlẹ̀ tí Olódùmarè rán wá sílé ayé láti pé kí ó wá ṣe iṣẹ́ Olódùmarè ní àṣepé kí ó dẹ̀ mójútó gbogbo ohun tí Olódùmarè dá láti pé kí wọ́n má bàa jìn sí kòtò kí wọ́n má sì ṣe máa ṣe àṣìṣe
ó sì jẹ́ ẹni tí Olódùmarè yàn gẹ́gẹ́ bí amòfin sí gbogbo ohun tí Olódùmarè dá. Èyí ó wù tí ó bá ti ṣe ẹ̀ṣẹ̀ sí òfin Olódùmarè, òun ni Olódùmarè dá láti pé kí ó máa kọ orúkọ wọn, kí ó sì máa fi ohun tó tọ́ àti ohun tí ó yẹ, kí ó máa fi ajogun tí ó tọ́ àti èyí tí ó yẹ dè wọ́n. Ẹni tí a bá sì rí wípé ó ṣe tòótọ́, ó ṣe dáradára, òun náà ni amòfin tí yóò dá lẹ́jọ́ rere. Òun sì ni amòfin tí ó lè dá ènìyàn ní ẹjọ́ búburú nígbà tí ènìyàn bá ṣe iṣẹ́ aburú. Iṣẹ́ tí èṣù wá ṣe nìyẹn fún Olódùmarè. èyí já sí pé iṣẹ́ méjì. Tí a bá ní kí a sọ iṣẹ́ tí èṣù wá ṣe, ó tún ju méjì lọ. Ibi tí mo ń lọ ni pé ẹni pé ó lè ṣe rere, ó tún lè ṣe bí. ká kó gbogbo ẹ̀ sábẹ́ iṣẹ́ méjì. Bẹ́ẹ̀ ni a lè kó sí abẹ́ iṣẹ́ méjì, nítorí wípé àwọn tí èṣù dàbí agbófinró, a lè sọ pé òun ni agbófinró àkọ́kọ́ fún Olódùmarè. So tí kò fẹ́ẹ̀ sí agbófinró mìíràn bẹ́ẹ̀ ni fún Olódùmarè. So ẹnikẹ́ni, èèyàn kéèyàn tó bá ti yapa sí ìfẹ́ Olódùmarè, bóyá ó rí wípé èèyàn kan wà, ó jẹ́ aṣíwájú ẹ, tó sì jẹ́ pé ó yẹ kó o pọ́nlé, tó wá tàbùkù rẹ̀, tó fìyà jẹ, ẹgbẹ́ ìyá ẹ̀ ó dédé mú ìgbájú, ó bù lù ú, èṣù yóò lọ kọ̀ sílẹ̀, yóò sì jẹ́ kí ẹlòmíràn tí ó jẹ́ àbúrò lẹ́yìn tiẹ̀ yóò tì ìlú náà pé kó lọ gbá lójú, kóun náà lè mọ̀ bí ó ṣe ń rí lára. Ìyẹn ìkíní. Ṣé a lè sọ pé èṣù ṣe búburú bẹ́ẹ̀ yẹn? Ó jẹ́ kí ẹni yẹn kéré ẹ̀san ohun tí ó ṣe. Ìyẹn ìkíní. Ìkejì, tó bá jẹ́ wípé ọ̀nà tí ò yẹ kó tọ̀, ẹni yẹn tọ̀ ọ̀nà náà, yóò jẹ́ kí ojú rẹ̀ kan èèmọ̀. Ṣùgbọ́n kó tó ṣe lè á sọ fún Olódùmarè wípé bàbá, ẹni yìí ó ṣe ẹ̀ṣẹ̀ báyìí báyìí, ohun tó dẹ̀ ṣe yìí kì í ṣe ohun tí ó tọ́nà. Ìjìyà sì ti wà fún gbogbo ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan tí Olódùmarè ti sọ pé eléyìí ni ìjìyà. Ìlú tí ò bá sófin kò ṣẹ̀ṣẹ̀ níbẹ̀. Ẹni tá a bá ti rí pé ó fi idà pààyàn, dandan ni wípé kí wọ́n fi idà pa á. Èṣù ni ó ṣe atọ́nà bí wọ́n ó ṣe padà fi idà pa á. Ẹni tó bá wá ṣe rere fún èèyàn náà, bí ó ṣe máa rí èrè rere tó ṣe, èṣù náà ni ó ṣe atọ́nà rẹ̀. So bí ó ṣe jẹ́ nìyẹn. Iṣẹ́ tèṣù ń ṣe ni pé kí ó wo òfin, kó gbé òfin ró. Nǹkan tó Olódùmarè fẹ́ nìyí. Ẹni tó bá ti rìn nílànà Olódùmarè kó máa ṣe rere lọ. Ẹni tó bá sì ti tàpá sí ọ̀rọ̀ Olódùmarè, tó wú ìwà tí ò dáa, òun ni Olódùmarè máa ń rán láti pé kó lọ mú wọn. Ẹ ṣé bàbá wa. Tí a bá wo àwọn irúnmọlẹ̀ gẹ́gẹ́ bí ẹ ṣe sọ, tí ìfẹ́ ká lọ, a mọ̀ pé òrìṣà náà ni wọ́n, ẹni òrìṣà àdá náà ni wọ́n. Ìgbọ́n tá a bá ń wo bóyá ní Ògún, Ọ̀rúnmìlà, Ṣàngó, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn, ǹjẹ́ àwọn náà ní apá kejì báyẹn? Ó yé yín ìbéèrè tí mo béèrè. Tó ní rere, tó bẹ́ẹ̀ ní ni. búburú. Tí a bá ní kí a wò nílé ayé tá a wà yìí, kò sí èèyàn kan tí ó dáa tán. Bí Olódùmarè ṣe dá èèyàn ní rere náà ló dá ní ibi. Nítorí pé a lè bí ọmọ tuntun, a mọ̀ pé ire lọmọ tuntun yóò bá ibi wá sílé ayé. Bá a fẹ́ ra nǹkan, wọ́n sọ pé eléyìí ni disadvantage ẹ̀, eléyìí ni advantage ẹ̀. Kò sí nǹkan tó máa ní merit tí ò ní ní demerit. So kò sí nǹkan tó máa dáa tí ò ní ní àbùkù kan. So gbogbo àwọn irúnmọlẹ̀ yẹn pátápátá, bí Ọlọ́run ṣe dá wọn nílànà tó dáa,
pé nǹkan báyìí ni kẹ́ ẹ wá ṣe, wọ́n máa jẹ́ ọ̀tá fún ẹlòmíràn. Ẹni tó ń hùwà aburú, tó ń hùwà ìkà, kò lè sọ pé èṣù dáa o. Ẹni tí ó ń jalè tí ọlọ́pàá tó ká mú tó bẹ̀rẹ̀ sí ní fìyà jẹ, kò ní sọ pé ọlọ́pàá dáa. Ṣùgbọ́n ẹni tó ń jí nǹkan ẹ̀ tí ọlọ́pàá wá bá mú onítọ̀hún ni ó mọ̀ pé ọlọ́pàá èèyàn dáadáa ni. So àwọn tí wọ́n ń pe èṣù lẹ́ni ibi, a jẹ́ wípé ìkà ni wọ́n. A jẹ́ wípé àwọn ni wọn ò ṣe ìfẹ́ sí ohun tí Olódùmarè ń fẹ́. Àwọn ni wọn ò tẹ̀lé ìlànà Olódùmarè. Nítorí ẹni tó bá ń tẹ̀lé ìlànà Olódùmarè kò ní bẹ̀rù wípé kí agbófinró èṣù má mú òun. Téèyàn ò bá jalè, kí lọ́lọ́pàá fẹ́ wá mú un fún? Òun ò pààyàn, òun ò dó fàdíyá. Bọ́lọ́pàá ti ẹ̀dẹ́wájú ilé ẹ̀ á ní kì í ṣe òun náà wá bọ̀, nítorí pé ó mọ̀ wípé inú òun mọ́, ọkàn òun mọ́. Ṣùgbọ́n àwọn tó bá ti sọ pé kí gbogbo èṣù wó lulẹ̀, kí ibi kíní kan ṣe èṣù, a jẹ́ wípé wọ́n ń dáràn èṣù, wọ́n ń dáràn Olódùmarè ni. Òun náà ṣe ń bẹ̀bẹ̀ pé bí bóyá ogun èṣù máa wó, tí ò sì lè wó. Ẹni tí Olódùmarè ló lágbára jù nínú gbogbo ẹ̀yà àti ẹ̀dá tí Olódùmarè dá nílé ayé ni àti lóde ọ̀run. Òun ni ó ní agbára jù nínú ohun tí Olódùmarè dá, nínú irúnmọlẹ̀ tí Olódùmarè dá. Olódùmarè wá fún ní agbára tayọ gbogbo ọmọ irúnmọlẹ̀ pátáláyé, débi wípé ohun tó bá fẹ́ ṣe, ohunkóhun tó bá fẹ́ ṣe, ó ní àǹfààní láti ṣe. Ó dàbí pé kí ẹnìkan ní original copy, kó wá ṣe photostat ẹ̀, kó wá mú photocopy ẹ̀, kó wá fún yàn. Ṣé ẹ mọ̀ pé nǹkan tó wà nínú photocopy yẹn náà ló máa wà nínú original copy. Ṣùgbọ́n original copy yẹn ó jẹ́ gidi ju photocopy lọ. Bí irú agbára tí Olódùmarè fún èṣù nìyẹn, pé òun lòun ní original yìí o, ṣùgbọ́n o ilé ayé tó ń lọ yìí o, eléyìí o lè máa lò láti ṣe ohunkóhun. Olódùmarè sì lágbára ju èṣù lọ púpọ̀, tó jẹ́ wípé tó bá fẹ́, tí ò bá fẹ́ kàn mọ nǹkan tó ń jẹ́ èṣù rárá, ó lè sọ pé kí èṣù parun lójijì. So Olódùmarè ń fẹ́ kí èṣù máa kọ̀ntínú láti ṣe iṣẹ́ òun ní ọ̀nà tó pé àti ọ̀nà tí ó yẹ, tí èṣù ò sì fi ìgbà kankan yájú sí Olódùmarè rí. Èyí já sí pé Olódùmarè ló fún èṣù ní ìyọ̀ǹda yẹn. Olódùmarè fún èṣù ní ìyọ̀ǹda tó pọ̀, agbára tó pọ̀, bó ṣe jẹ́ nìyẹn. Ẹ̀yin ará ilé, ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu bàbá wa, wọ́n ní Olódùmarè fún èṣù ní ìyọ̀ǹda tó pọ̀, agbára tó pọ̀. Ẹ wá jẹ́ kí àtàrà ṣàṣà lọ sí àárín àwọn irúnmọlẹ̀. Irú agbára wo ni Elédùmarè fún èṣù láti lò láàrin wọn? Agbára tí Olódùmarè fún èṣù láti lò láàrin àwọn irúnmọlẹ̀, òun ni wípé tó bá níbi tí ogun kan ti fẹ́ ja ẹni tó ṣe rere, èṣù yóò kọ́ ní ọgbọ́n tó máa lò tí yóò fi gbọ́n ju ọ̀tá rẹ̀ lọ níwọ̀n ìgbà tí onítọ̀hún ń ṣe dáadáa. So èṣù tí a sọ wípé ó jẹ́ bí agbófinró yìí, èèyàn lè san nǹkan ìtanràn fún. Nǹkan ìtanràn yìí là ń pè ní ẹbọ, tá ń pè ní ètùtù. Tá a bá sọ̀rọ̀ lórí ẹbọ lọ́jọ́ iwájú àti ètùtù, a ó mọ ìyàtọ̀ láàrin ẹbọ, ètùtù àti pèsè. Ṣùgbọ́n ètùtù wọ́n fi ń tu ojú èṣù ni wípé àwọn ti ṣẹ̀ṣẹ̀ yìí, ṣùgbọ́n àwọn ò mọ̀ wípé ẹ̀ṣẹ̀ ni. Tó o bá ti lọ sílé babaláwo, tó o bá ti lọ dáfá gbà ẹ̀, tífá bá ti sọ̀rọ̀ fún ẹ, ó ti ṣẹ̀, ó ti rúfin sí Olódùmarè. Ẹni tó bá jẹ èèwọ̀ ara ẹ̀, ó ti rúfin sí Olódùmarè. So èṣù ti ní access láti dì lọ́wọ́. Tí o bá dẹ̀ jẹ èèwọ̀, èṣù ti ní access
láti bá ẹ sáyìn ire níwájú Olódùmarè. Èṣù yìí ló máa bá a gbé igbá ire wá sílé ayé. Èṣù yìí náà ni kan yìí náà ni ó lè mú ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sí ọwọ́ ènìyàn. So ìwà tó o bá ń wù, èèwọ̀ tó o bá ń jẹ, òun ló máa dá ẹ ní ẹjọ́ lọ́dọ̀ èṣù. Nígbà tó o bá ti ń ṣe dáadáa, o ò ní láti bẹ̀rù èṣù. Ó máa sọ̀pọ́tì ẹni, ó sì máa ṣe dáadáa sí ẹ, nítorí pé ó ń rìn nílànà tí Olódùmarè fẹ́. Ṣùgbọ́n tó o bá ti rìn nílànà rẹ̀, tó bẹ́ẹ̀ náà ló ṣe rí láàrin àwọn irúnmọlẹ̀. Ẹni irúnmọlẹ̀ tó bá ti di pé o kò ṣe dáadáa, ṣe nǹkan tí Olódùmarè fẹ́, èṣù yóò dì lọ́wọ́. Kò sí irúnmọlẹ̀ tó lágbára tó èṣù, torí òun ni Olódùmarè gbé agbára tó lágbára jù fún. So òun ni yóò lọ complain pé kábíyèsí Olódùmarè òun báyìí tó bá ti sọ fún Ọ̀rúnmìlà, tọ́rúnmìlà bá ti sọ fún Olódùmarè, Olódùmarè náà tún rán Ọ̀rúnmìlà sí padà pé nǹkan báyìí ni kí o sọ fún. So tó bá dẹ̀ ti sọ fún, ṣé kóun ṣiṣẹ́ ọwọ́ òun, ṣé káwọn tì mọ́lé ni, ṣé kóun fi sínú ìgbèkùn ni, ṣé káwọn má tiẹ̀ jẹ́ kó lè jáde mọ́ ni, ṣé láti pé kí ó lè ronú pìwàdà. Nígbà tẹ́niyẹn bá ti wà nínú ìṣòro kan, yóò wá lọ ṣèwádìí pé kí ló ṣẹlẹ̀. Wọ́n wá sọ wípé ó ti rúfin Olódùmarè, èṣù ló sì ń di lọ́wọ́. So fún díẹ̀ yìí, ó ní láti mọ òfin tó rú. Ifá ni ó sọ fún wípé òfin báyìí ni ó rú. Tó bá dẹ̀ ti mọ òfin tó rú yẹn, kò wá ní lọ free bẹ́ẹ̀. Ó ní láti san owó ìtanràn. Owó ìtanràn yẹn lẹbọ tí babaláwo máa ń rú. Tó bá ti wá san ìtanràn yẹn tán, ìtanràn yẹn ìdí tó ṣe wà ní wípé kó má bàa padà ṣe bẹ́ẹ̀ mọ́, kó lè mọ̀ wípé òun sọ nǹkan kan nígbà tí kógun ayé òun yẹn kó tó dẹ̀rọ̀. Nígbà tó bá wá ṣètùtù tó gbé ẹbọ fún èṣù tán, èṣù ó wá yọ̀ǹda rẹ̀. Ṣùgbọ́n má ṣe bẹ́ẹ̀ mọ́ o. Tá a bá sì wò ó láyé òde òní náà, àwọn agbófinró kan náà wọ́n máa ń ṣe bẹ́ẹ̀. So bó ṣe jẹ́ nìyẹn. Bàbá wa, ǹjẹ́ èṣù ní àwọn ikọ̀? Èṣù ní ikọ̀ o. Nítorí pé èṣù dàbí Minister for Defence ìkíní. Òun ló dàbí olórí gbogbo àwọn ọmọ ogun pátá. Òun náà ló tún dàbí olórí gbogbo àwọn adájọ́ àti olórí gbogbo àwọn agbẹjọ́rò. Òun kan yìí náà ni. So ipò tó wà yìí, ó ní láti ní àwọn ajogun. Èṣù gangan fúnra ẹ̀ ò lè bá èèyàn jà. Èdè mi ò yé. Ó yé mi. Àwọn ajogun kan wà tí Ọlọ́run dá. Ajogun ni ikú. Àwọn kan máa sọ pé ikú ni èrè ẹ̀ṣẹ̀. Onírú ẹ̀ṣẹ̀ tí ikú jẹ́ èrè fún. Àìsàn ara èrè ẹ̀ṣẹ̀ míì ni. Bẹ́ẹ̀ ni. Ìkọlù mìíràn ara èrè ẹ̀ṣẹ̀ ni. Àwọn ìbáwí míì wà tí ò kì í ṣe àìsàn. Ẹjọ́ ara èrè ẹ̀ṣẹ̀ mìíràn ni. Ẹ̀gún ara èrè ẹ̀ṣẹ̀ mìíràn ni. So gbogbo àwọn ajogun ibi yìí, Olódùmarè ló dá wọn. A ò ṣe sọ pé ikú ò dáa. Ṣèbó Olódùmarè ló dáa. Ṣèbó òun ló sì ń pààyàn. Wọ́n máa ń sọ náà pé ikú ò dáa. Ikú ò dáa, ṣùgbọ́n kò sẹ́ni tí ò ní padà kú. Kò sí ẹni. Ikú yẹn Olódùmarè tún fún lágbára láti máa. Iṣẹ́ tó ń gbé lọ́wọ́. Iṣẹ́ tó gbé ní lọ́wọ́ nìyẹn. Iṣẹ́ tó wá gbé lé èṣù lọ́wọ́ ni wípé kí ó máa jẹ́ agbẹjọ́rò, kó jẹ́ adájọ́,
kó sì fúnra rẹ̀ tún jẹ́ ẹni tí ó jẹ́ olórí ọmọ ogun. So fún ìdí èyí òun ni yóò pe gbogbo àwọn ẹni báyìí ìdájọ́ báyìí ló tọ́ sí nínú ẹ̀ṣẹ̀ tí ó ṣẹ̀. Ó dàbí pé nígbà tí a bá ti ń wò pé ẹni tó ṣe iṣẹ́ aburú bíi eléyìí, ẹni tó bá ti jalè ní orílẹ̀-èdè wa, a ti mọ̀ wípé yóò lọ ẹ̀wọ̀n odidi ọdún 2 nítorí pé ó ja olè. So èṣù ò wá nítorí kò ní bínú ẹ̀ kọjá pé kó fi ikú parú ẹni bẹ́ẹ̀. Irú ẹ̀wọ̀n yẹn náà, irú ẹ̀wọ̀n ọdún 2 yẹn ni ó fò nítọ̀hún sí. Ṣùgbọ́n tẹ́ni yẹn bá mọ ẹ̀bẹ̀ bẹ́ẹ̀ tó sì ṣèlérí fún Olódùmarè wípé òun ò ní jalè mọ́, àpẹẹrẹ ni mo fi ṣe o. Ó ṣeé ṣe kí èṣù gba ẹ̀bẹ̀ rẹ̀ tó gbà yìí, ó lè dín ìjìyà rẹ̀ yẹn kù sí oṣù 6. Ṣùgbọ́n kì í ṣe wípé o wá ṣẹ̀ o wá lọ scot free bẹ́ẹ̀. No, o ní láti jẹ nínú ìyà ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀. Ìjọ́sí pé èṣù kìí fi ẹjọ́ ṣègbè. Kò sí, kìí fi ẹjọ́ ṣègbè o. Bọ́rọ̀ bá ṣe rí gẹ́lẹ́ ni ó ṣe sọ. Bó ṣe jẹ́ nìyẹn. Wọ́n ní bí ọ̀rọ̀ bó bá ṣe rí gẹ́lẹ́ bí bàbá wa ṣe ń sọ ni èṣù máa sọ. Ẹ jẹ́ ká dókè lọ́hùn nígbà tá a bá padà dé ètò ń tẹ̀síwájú. Ẹ kú àbọ̀ padà ẹ̀yin ará ilé orí ètò ìtàn òrìṣà. Bẹ́ẹ̀ ni níbi tí a ti ń fọ̀rọ̀ jíròrò pẹ̀lú àwọn bàbá wa Ọba Ìlà tí wọ́n ṣe Jagunlabi Bitters. À ń retí pé yín ẹ wá máa bá wa kó wìtìwìtì. Bẹ́ẹ̀ ni bàbá wa, ọ̀rọ̀ pé ṣé èṣù ní ikọ̀ òun la ṣe ń bá lọ. Bẹ́ẹ̀ ni. Ẹ máa tẹ̀síwájú. Àwọn ikọ̀ mìíràn wà yàtọ̀ sí àwọn tí ó ń pè tó jẹ́ pé wọ́n níṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ń ṣe yìí, nítorí pé ó jẹ́ alágbára àti olórí. Ó ní àwọn ikọ̀ kan tí wọ́n ń gbé pẹ̀lú rẹ̀ tí wọ́n yí ká, èyí tí ìkan lára wọn jẹ́ Ẹ̀gbà. Ẹ̀gbà yìí tètè máa ń gbàtọwọ́ ẹni tí ó bá rúfin Olódùmarè. Ẹ̀gbà yìí náà ló sì máa ń gba ire fún àwọn ènìyàn. So iṣẹ́ tí Ẹ̀gbà máa ń ṣe, òun ni ó máa ń lọ bá èṣù jíṣẹ́ láti gbà lọ́wọ́ ẹni tí ó yájú sí òfin Olódùmarè, yóò lọ gba nǹkan wẹ̀ láti pé kó lè mọ Olódùmarè. So a ó wá fún lẹ́yìn náà yóò wá tí Ẹ̀gbà bá ti gba nǹkan lọ́wọ́ àwọn tí wọ́n yájú sí òfin Olódùmarè, a wá lọ kó fún àwọn tí wọ́n ń tẹ̀lé òfin Olódùmarè. So Ẹ̀gbà kò ní gba ire ọwọ́ wa dànù lágbára Olódùmarè. Wọ́n ń pe ẹnìkan ní ìhọ̀rọ̀kọ́. Ìhọ̀rọ̀kọ́ yìí òjíṣẹ́ èṣù náà ni. So ìyẹn ni ó lọ máa mójútó, ni ó lọ pé ó ti rí bí nǹkan tí ti ṣẹlẹ̀ o, tí ó wá sọ fún èṣù, ìwọ èṣù. So oúnjẹ tá bá ti lè fi fún èṣù, òun náà ni Ẹ̀gbà lè jẹ. Nínú odù Ifá fi yé wa wípé Ẹ̀gbà yìí jẹ́ gẹ́gẹ́ bí obìnrin. Ìhọ̀rọ̀kọ́ yìí jẹ́ gẹ́gẹ́ bí ọkùnrin. Èṣù lè jẹpo jẹyọ̀, èṣù lè jẹ oríṣiríṣi oúnjẹ. Ẹ̀gbà náà oúnjẹ tẹ́ṣù bá ti lè jẹ, Ẹ̀gbà lè jẹ. Ṣùgbọ́n ìhọ̀rọ̀kọ́ yìí kì í jẹ nǹkan tó bá lépo ní tiẹ̀. Gbogbo nǹkan ẹ̀ funfun ló gbọ́dọ̀ jẹ. Ó ga o, ẹ̀yin ará ilé, ẹ rí pé ètò yìí dùn gan. Ẹ ṣáà farabalẹ̀. Bàbá wa, kí ni ìyàtọ̀ láàrin èṣù àti Sátánì? Ẹ ṣeun olóòtú. Èṣù jẹ́ ẹni tí kò lè bá Olódùmarè jà rárá. Sátánì jẹ́ ẹni tó ń ṣègbéraga sí Ọlọ́run tiwọn, nítorí pé a ò lè sọ, torí bí wọ́n ṣe ń pe èṣù ní èṣù tọ̀dọ̀ tiwọn, ó yà mí lẹ́nu torí èṣù kìí ṣe Sátánì. So
àlàyé yẹn ò yé mi dáadáa bóyá ọlọ́run dẹ̀ pé méjì ni bóyá ọlọ́run kan wà lọ́dọ̀ tiwọn tó yàtọ̀ sí títọ̀dọ̀ tiwa. ẹ ṣe mọ̀ pé olódùmarè ní tiwa. olódùmarè ní tiwa gọ́ọ̀dù ní tọ̀dọ̀ tiwọn. so èṣù ti ọ̀dọ̀ tiwa àti olódùmarè wọ́n rẹ́ púpọ̀. iṣẹ́ olódùmarè ni èṣù ń ṣe ṣùgbọ́n sátánì nínú bíbélì iṣẹ́ tara ẹ̀ ló ń ṣe. sátánì sì máa ń tako iṣẹ́ gọ́ọ̀dù ti ọ̀dọ̀ wọn. so ìyàtọ̀ gedegbe wà. èṣù kì í dédé dán ènìyàn wò téèyàn ò bá ṣẹ̀ ṣùgbọ́n sátánì tọ̀dọ̀ wọn ẹni tí ò ṣẹ̀ tí ò rò sátánì tí wọn yóò lọ dán onítọ̀hún wò. so fún díẹ̀ yìí ìyàtọ̀ pípé ó pọ̀ níbẹ̀ ṣùgbọ́n sátánì tọ̀dọ̀ wọn ó lọ ń da àárín ìgbéyàwó rú. èṣù tí ọ̀dọ̀ tiwa ó máa ń tún àárín ìgbéyàwó ṣe tí àwọn yẹn ò bá ṣẹ̀ tí wọn ò jẹ èèwọ̀ ṣùgbọ́n láì jẹ èèwọ̀ sátánì tọ̀dọ̀ wọn ó máa ń lọ fún àwọn èèyàn ní èèwọ̀ jẹ fúnra ẹ̀ ṣùgbọ́n èṣù tí ọ̀dọ̀ wa láéláé kò lè gbé èèwọ̀ fún èèyàn jẹ. ẹni tó bá jẹ́ èèwọ̀ fúnra ẹ̀ ó ṣetán láti mú. so ìyàtọ̀ gedegbe tí ó wà nínú ẹ̀ nìyẹn. èṣù tọ̀dọ̀ wa ó máa ń ṣe rere sátánì tọ̀dọ̀ wọn kì í ṣe rere rárá. èṣù tọ̀dọ̀ wa ó ní ohun tá a fi ń bọ́ sátánì tọ̀dọ̀ wọn kò sí nǹkan tí wọ́n fi ń bọ́. èṣù tọ̀dọ̀ wa ó ń ṣèrànlọ́wọ́ fún ọmọ wẹ́wẹ́. nínú òdùfà kan ifá ní èṣù àlèdè arẹmọ tẹ́tẹ́ ò arẹmọ èṣù àlèdè arẹmọ tẹ́tẹ́ ò ìyẹn ni pé èṣù tó ń rẹ ọmọ tó ń tọ́jú ọmọ. so sátánì tọ̀dọ̀ wọn kì í tọ́jú ọmọ. so èṣù tí ọ̀dọ̀ ti wá ó ní nǹkan tí kì í jẹ tá a gbọ́dọ̀ fún. sátánì tọ̀dọ̀ wọn kò ní nǹkan tí kì í jẹ. èṣù tọ̀dọ̀ wa a máa ń bọ́ sátánì tọ̀dọ̀ wọn kì í bọ́. so kò jọra. kò jọra. kí ló wá dé tó jẹ́ pé gbogbo ọ̀rọ̀ wọ́gọ̀wọ̀gọ̀ orí èṣù yìí náà ni wọ́n fi ń kọ́ sí. kí ló mú pé torí bẹ ṣe ń sọ yìí sìn ó járe mọ́ wọ́n ń bọ wọ́n ń ṣe gbogbo ẹ̀ àwọn ìdílé kan wà tí a mọ̀ pé wọ́n ń lo orúkọ yìí kí ló wá dé tí gbogbo ẹ̀ dẹ̀ wá dojúrú tó di pé èṣù wọ́n ń pè ní orúkọ tí ó dà. ohun tó fà á tí ó fi dàbí wípé àwọn ènìyàn ń sọ ọ̀rọ̀ kò bá kùn gbé sí èṣù ẹ̀tàn ló débẹ̀. ṣùgbọ́n ẹni tó ṣe òun ò mọ̀ wípé ó máa yọ wá lẹ́sẹ̀ ńlẹ̀ bí eléyìí. òun kàn pé káwọn èèyàn lè mọrú irúfẹ́ ẹni tí sátánì jẹ́ ṣùgbọ́n ó ti gbàgbé wípé a ò lè yí orúkọ èèyàn padà nínú bíbélì ní ká yí orúkọ Mósè padà sí Ṣàngó. nígbà tá a ti lè ṣe Samuel Ajayi Crowther òun ló yí bíbélì olóyìnbó tó yí padà sí Yorùbá. nígbà tó wá fẹ́ yí padà sí Yorùbá yìí ó wá lọ béèrè wípé ta ni ó lágbára lọ́wọ́ àwọn babaláwo. ó béèrè lọ́wọ́ wọn pé ta ni ó lágbára tó jẹ́ pé Olódùmarè rí i pé ó lágbára nínú gbogbo ọmọ irúnmọlẹ̀ pátápátá tó jẹ́ pé kò sóhun tí ò lè ṣe. wọ́n ní èṣù ni. so òun wá rò nínú ọkàn ẹ̀ wípé kí ìwé yẹn lè tà àwọn fẹ́ fi powó ni kí ìwé yẹn lè tà
táwọn bá fi lè sọ pé èṣù ni á lè yí àwọn ènìyàn, ṣùgbọ́n wọ́n ti wá gbàgbé pé wọn ò lè yí Jésù padà sí ẹ̀là, wọn ò lè yí ẹ̀là padà sí Jésù, torí ìtàn wọn bẹ́ẹ̀ tún jọra díẹ̀, ṣùgbọ́n kì í ṣe ìlú kan ni irú nǹkan bẹ́ẹ̀ ti ṣẹlẹ̀, wọn ò dẹ̀ yí. bàbá àwọn ò tiẹ̀ nígbà wípé kí wọ́n sọ pé wọ́n lo ewé àti egbò láti bí Jésù. láti bí Jésù. àwa dẹ̀ gbàgbọ́ pé ẹ̀là ewé àti egbò ni wọ́n fi bí. ìyàtọ̀ ti wà. ìyàtọ̀ ti wà ń bẹ̀. now èṣù yìí wọ́n wá yí Sátánì Satan wọ́n wá yí padà sí èṣù. tó yẹ kán sọ pé Sátánì. tó yẹ kán sọ pé Sátánì lásán. a ò sọ pé kò sí orúkọ tá a fẹ́ yí Solomon sí nínú Bíbélì sí ilẹ̀ Yorùbá. Solomon náà ló ń jẹ́, kí wọ́n tó wá lè sọ wípé èṣù ni Sátánì wọ́n fún wa lórúkọ Ọ̀rúnmìlà nínú Bíbélì. kò sí. wọ́n fún wa lórúkọ Ògún nínú Bíbélì. wọ́n fún wa lórúkọ Ìjà nínú Bíbélì. wọ́n fún wa lórúkọ Bànìfọ̀ nínú Bíbélì. wọ́n fún wa lórúkọ Ṣàngó Ògbójà àti Àrèrà nínú Bíbélì. wọ́n wá fún wa lórúkọ àwọn tí wọ́n jẹ́ irúnmọlẹ̀ tiwa. ṣùgbọ́n láì lè fún wa lórúkọ àwọn yẹn nínú Bíbélì, a jẹ́ wípé irọ́ ṣá ló wà lẹ́nu àwọn tí wọ́n yí Bíbélì àti àwọn tí wọ́n ń ka Bíbélì tí wọ́n sì ń sọ wípé Sátánì ni èṣù.